mo sọ fún ní màá fàyè wọ̀n ni. ó yá. kí máa tẹ́lú ẹ̀dà rẹ̀ èmi mo ti dákọ́ ní ọkùnrin èmi tí mo rìn kíkan nígbà kíkan mo bá wọn yà ní ẹlẹ́yẹ níbi tó ti. àwa là ń dọ̀ lára wa ó ṣáà ní bá ṣe ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní tẹ́lù bá kọ̀ ọ̀kẹ́ tó bá kọ̀ èjìká ó níbi tá à ń gbé ká. wèlé tẹ̀sí mi gẹ́gẹ́ ọmọ àwọn lọ ọ̀nà láǹkó ṣé orí kú lórí búrádà wàdà nìyẹn ọmọ kọ́mọ yìí. Michael, I don't understand. Kí ló ṣe báyìí? ẹsẹ̀ lọ́tún kòkòrò báyìí. bẹ́ẹ̀ ni ọ̀gá bẹ́ẹ̀ ni. ẹ máa jẹ́ kí èèyàn nílò bẹ́ẹ̀ ni tí adájọ́ ọmọdé bá mú lẹ̀ ọjọ́ náà ní mọ́ o. Àgbà mi yàrá mi wọ̀nà àgbà mi ká o. Ṣé màá dáná o? Èèyàn lórí tó fọwọ́ tó fọwọ́ ti ṣọ́ọ̀bù tèmi lè wá wá lórí ọjọ́ ajé nínú ọjọ́ Monday. Báyìí ni wọ́n báyìí ni wọ́n. ojú ọ̀dọ́ olókùnrin ọ̀gbẹ́ ọmọ yáhùn ta ló bí ẹ orí dọ̀pẹ̀ nìyẹn ẹ̀gbọ́n mi kí ni ṣe èmi gẹ́gẹ́ eléri jẹ nínú nínú náà eléri nìyí tó bẹ́ẹ̀ ń bá sọpé kí aláwọ̀ ẹ̀kọ́ tó wọnú ilé ìjọ tó dà mí ní aláwọ̀. àwọn olókùn sọ́ọ̀kì tó wá tutù dáadáa. àwọn olóyìn yìí kú ni àwọn ti yé mi. n ò gbọ́ yín dáadáa. Sọ́jí ọmọ Àyìnkẹ́. Sọ́jí ọmọ Àyìnkẹ́. adé oló adé adé. ọ̀tọ̀ pé ìwà àti ìwé gbogbo ẹjọ́ fámílì nìkan tí yóò rí bẹ́ẹ̀ sọ. ó ti ṣe sí etí tí máa ṣe nígbà tó ń bí lọ́rẹ̀ tí àwọn onílé mo kìlọ̀ fún mi ń bọ́ sí mo ní kẹ̀kẹ́ ní ilé ìbọ̀dọ̀ bẹ́ẹ̀ di ara nínú ìkẹ̀kẹ̀ pọ̀.